ewúrẹ́ tó wọlé tí òjúbà dé àmúso àmúso tó wọlé tí òjúbà dé àmúso mojúbà lónìí o mojúbà ọmọ ọ̀dọ̀ àgbà. Ìbà o ìbà o ìbà o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Laboru laboye hallelujah o èmi ọmọ ide Dr. ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi ò ní di o. Mo kẹ́yìn ènìyàn mi nílà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti ní àríwá o tẹ́ fi gbà gbogbo tẹ́tí sí ìkànnì ọmọ ọ̀dọ̀ àgbà. Etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Ẹ̀yin ènìyàn mi pàápàá jùlọ ẹ̀yin ìyá wa, ẹ̀yin àǹtí wa, ẹ súnmọ́ bí mo fẹ́ fún yín ní nǹkan lónìí. Ìtí mo mú wá lónìí ni à ń pè ní ìwòsàn infection. Ìwòsàn kí ni mo pè é? Ìwòsàn infection ni mo fẹ́ kí ẹnikálùkù wa ká jẹ àǹfààní lónìí o. Kò tẹ́ síbẹ̀ o. Gbogbo ìwọ tí o bá láya nílé, iṣẹ́ yìí tètè lọ wá ìwé kan kó o kọ iṣẹ́ yìí sí nítorí iṣẹ́ tó máa ṣe yín láǹfààní títí láéláé ni. Iṣẹ́ tó sì kí ọ infection dáadáa ni ẹ máa bá mi ká lọ. Bí wọ́n bá sì darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, yálà YouTube ló rẹkọmáǹdì fídíò mi sí ọ ní Ọlọ́run ní kó máa lọ àbọ̀ sáàchì fún oògùn infection ló gbé fídíò yìí wá fún ọ, subscribe síbẹ̀ ló lè fún ọ láǹfààní láti lè máa jàǹfààní àwọn nǹkan ewé àtegbò àwọn bàbá wa o. Infection kí ni wọ́n ń pè ní infection? Kí ló ń fa infection? Kí ni nǹkan tíyàn gbọdọ̀ ṣọ́ra fún tíyàn bá fẹ́ kí infection mú ni? Kí ni nǹkan tíyàn lè lò láti lè jẹ́ kí nǹkan infection yìí kó kúrò lára wa? Ẹ máa bá mi ká lọ, ẹ fìdílé nǹkan. Àkọ́kọ́, infection jẹ́ kòkòrò kan tá a lè pè ní kòkòrò àìfojúrí. Kòkòrò àìfojúrí yìí obìnrin ló sábà ń kó ní infection yìí máa ń sábà ṣe jù. Obìnrin ni infection yìí máa ń sábà ṣe jù. Nítorí pé ọ̀nà wo ló fi gbà tó jẹ́ pé obìnrin ni máa ń sábà ṣe bá ṣe mọ̀ pé nǹkan lọ́mọbìnrin kò dàbí nǹkan lọ́mọkùnrin. Nǹkan lọ́mọbìnrin nǹkan lè tètè wọnú ẹ̀ ju nǹkan lọ́mọkùnrin lọ. Ọ̀nà yìí ni infection máa ń gbà wọ ara obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń bá sí wàláhì tàláhì súnmọ́ bí lálẹ́ àṣìláwà. Tẹ́ bá lọ sílùú, tẹ́ bá kó obìnrin 10 jọ fún àpẹẹrẹ, tipátipá lẹ́fi rí èèyàn 2 nínú obìnrin 10 tẹ́ kóhun tí ò ní àrùn infection. Àrùn infection yìí a máa ń pè ní kòkòrò infection nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àrùn lámọ̀ tó wà ní orílẹ̀ ayé tá a wà yìí, ṣùgbọ́n kòkòrò infection yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí máa ń fà á tó fi lè jẹ́ pé ìmọ̀ ràn ni. Ẹ mọ̀ pé tá bá wúkọ́ ikọ́ a máa ràn, yóò gba atẹ́gùn lọ́ràn. Ṣùgbọ́n infection yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ọlágbára Ọlọ́run ọba, ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ ò bá ti kọ́lé, Ọlọ́run á ṣe ilé alárùbáríkà fún yín, á ṣe ilé ara yín fún yín o. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ọ̀nà tó ń gbà kó infection ní public toilet, bí àwọn tọ́ílẹ̀tì bí ilé àyágbé kọjú sí mi ń kọjú sí ọ, àbí ilé tó jẹ́ pé gbogbo ilé ń pátá tọ́ílẹ̀tì ẹyọ kan àbí 2 ni wọ́n ń lò. ní tó bá fi lè mú ẹni tó ní infection tó bá fi lọ yàgbẹ́ sínú ilé ìyàgbẹ́, tí ẹni tí ó ní infection bá ti lè yàgbẹ́ ń bẹ̀, wàláhì infection á mú. Kódà ibi tẹni tó ní infection bá tọ̀ sí, tẹni tí ò ní infection tó bá tọ̀ síbẹ̀, wàláhì á mú. Kòkòrò yìí ní agbára púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà láyé tó jẹ́ pé ìmọ̀ àìrọ́mọbí ń dà láàmú, àróyún ṣe ń dà láàmú. Tábàkà gbogbo nǹkan tí máa ń fa ìdádúró fún obìnrin tí èjẹ́ kóbìnrin róyún ṣe,
na ògbóǹtarìgì number 1 ní infection ló mú níbẹ̀. Infection yìí fa kí obìnrin rí oyún ṣe wàláì. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà tó jẹ́ pé inú kíkan, kínú máa rùn yàn àbí kínú máa kàn yàn ní gbogbo ìgbà àbí sálẹ̀nú infection ló máa ń fà á. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó jẹ́ pé tó bá fẹ́ tọ̀ báyìí nǹkan lọ́mọbìnrin rẹ̀ á bẹ̀rẹ̀ sí ní dùn, infection ló ń fà á. Abẹ́ gbọ́miyé, infection ló fà á. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kó tó sì wà tó jẹ́ wípé tó bá jẹ́ pé wọn àtọkọ rẹ̀ fẹ́ jọ bá ní ìbálòpọ̀ nǹkan lọ́mọbìnrin á máa dùn. Ẹlòmíràn gòdì sí tó jẹ́ wípé infection á máa fa tí èyí jẹ́ kí obìnrin gbádùn ìbálòpọ̀. Àrùn burúkú ni infection yìí o. Infection tẹ́sí ń wù yìí tó bá pẹ́ jù lára ènìyàn tó ya ògbóǹtarìgì lára ènìyàn ó lè gbẹ̀mí ènìyàn o. Abẹ́ ò gbọ́ mi yé? Tó bá ya ògbóǹtarìgì nínú ara ènìyàn bí ò bá tètè wá nǹkan ṣe sí ó lè gbẹ̀mí ènìyàn. Ọlọ́run ọba Elédùmarè kò ní gẹ́mi wá ń kúkúrú o. Mo kẹ́yìn ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ má jẹ́ ká gba infection láyé, gbogbo wa la mọ̀ pé ìlera lọ́rọ̀. Ìlera lọ́rọ̀, ìlera lọ́rọ̀. Ẹ má jẹ́ ká gba infection láàyè. Ọkùnrin àgbẹ̀mọ̀sọ́lá ẹ̀kan náà pọ́kùnrin náà máa kó infection, ọkùnrin náà máa kó látara obìnrin. Ẹlòmíràn wà tó jẹ́ pé orí okó àmọ́ iyún, inú okó àmọ́ iyún kẹ̀kẹ́. Ẹ wo ọ̀rọ̀ sì pọ̀ níbẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ á bọ́ sí ọ̀nà tá a lè gbà dẹ́kun ìwòsàn infection yìí. Ẹ farabalẹ̀ gbọ́rọ̀ mi, iṣẹ́ tí mo fẹ́ fún yín yìí ẹ tẹ̀lé ìmọ̀ràn tí mo fẹ́ fún yín. Èmi ọmọ ọ̀dọ̀ àgbà mo fi dá yín lójú pé bẹ́ẹ̀ bá ti mọ lo gbogbo nǹkan láyé yìí lórí infection yìí tí ò bá lọ, èmi á sọ̀nà tí ó gbà lọ tẹ́ ò ní gbúrò rẹ̀ mọ́ títí láéláé lónìí. Ó yá ẹ mọ̀ gbọ́ mi. Àkọ́kọ́, ẹni tí infection yìí bá ti wà lára ẹ̀ yìí dà ó ti pẹ́ tàbí ò tí ì pẹ́. Àpẹẹrẹ kan ní ewé ẹ̀yìn olóbe. Ẹ lọ bá mi lọ já ewé ẹ̀yìn olóbe òòjọ́. Ẹ bá mi lọ ra káfúrà pẹlẹbẹ. Ẹ bá mi lọ ra àlùbọ́sà ayù pẹ̀lú kànáfùrù. Ọ̀nà méjì lẹ́wọ̀n agbègbà. Ẹ máa gbọ́ mi. Mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà kalẹ̀, ewé ẹ̀yìn olóbe, káfúrà pẹlẹbẹ, àlùbọ́sà ayù àti kànáfùrù yìí, ẹ bá mi lọ bá mi kì lágbo. Ẹ bá mi kì ní kí mo pè, ẹ bá mi kì lágbo. Tí bá ti bá mi kì lágbo rọ, ẹ bá mi kì lágbo, ṣùgbọ́n ẹ má fi ẹkẹ ẹ bá mi kì lágbo. Kété bá ti bá mi kì lágbo tán, ẹ bá mi mú kinní yìí, ẹ bá mi rọ́ síbì kan, ẹ já mọ́ yó àgbo yẹn mu láràárọ̀. Ẹ̀kejì, ìtàsẹ̀sì kejì ní ẹ mẹ́wọ́ ẹ̀yìn olóbe, ẹ bá mi ṣe ordinary rẹ̀. Ẹ bá mi mú káfúrà pẹlẹbẹ jẹ́ kó pọ̀ dáadáa, ẹ dà sí ní gbígbóná. Ẹ dà sórí pò, kóbìnrin dà sórí pọtí kó jókòó lé. Ẹ máa ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà láràárọ̀ fẹ́ni tí kinní yìí bá ń dà láàmú. Ṣùgbọ́n ọ̀nà kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe tí mo sọ yìí, méjèèjì tí mo kọ yìí, tẹ́ bá ṣe tí mo fẹ́ sọ sí kẹta yìí, wàláhì tàláhì bó bá lọ á tún padà, tó bá lọ á tún padà, tàbí kó má wulẹ̀ lọ rárá. Ìgbàkígbà tí ẹ bá ti ń lo ìwòsàn tí mo ọmọ ọ̀dọ̀ àgbà yọ̀ǹda yìí, gbogbo nǹkan tẹ́ ẹ bá ń wọ̀ bíi pàǹtì tẹ́ ẹ bá ń wọ̀ pátápátá, ẹ lọ dáná sun gbogbo ẹ má wọ̀ mọ́, ẹ lọ ra tuntun mi. Ní gbogbo nǹkan àwọ̀tẹ́lẹ̀ pátápátá tẹ́ ẹ bá ń wọ̀, mi ò dákọ̀ ṣòkòtò, mi sì dákọ̀ skẹ́ẹ̀tì o, gbogbo nǹkan pàǹtì pátápátá tẹ́ ẹ bá wọ̀ lórí bí a bọ́ksà bí a táìtì ní gbogbo ẹ lọ dáná sun, ẹ wá lọ ra tuntun mi, ẹ wá máa lò ó. Ẹ máa fún mi lábọ̀ rẹ̀, wàláhì tàláhì súnmọ́ bílálì àsìláwọ̀ Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. Èmi ọmọ iná ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Ewé á máa jẹ́ fún wa, egbò á máa jẹ́ fún wa, ìwòsàn lọ́rọ̀. Lọ síwájú yín àti gbáyé gbádùn yín ló jẹ́ èmi ọmọ ọ̀dọ̀ àgbà lógún. Tó bá sí bẹ́ẹ̀ kọ́ kíní yìí kalẹ̀ kó o ṣe fọ́pọ̀lọpọ̀ mọ̀ wọ́pọ̀lọpọ̀ ènìyàn ni ó dúpẹ́ látara iṣẹ́ yìí. A ò ní fàìsàn ló gbá o, èwì á sì máa jẹ́ wa, ó dìgbà.